káàbọ̀ sí ètò Kíni Bíbélì wí. Kí a má gbàgbé pé ní abala ètò yìí ohun tí à ń ṣe níbẹ̀ ni láti máa dáhùn àwọn onírúurú ìbéèrè tí àwọn àyànfẹ́ bá béèrè. Bí mo ti sọ níwájú mi báyìí, àwọn ìbéèrè kan wà níbí tí màá dá wa lóhùn àwọn ìbéèrè yẹn. Ẹ̀yin pẹ̀lú ìbéèrè tí ẹ̀yin náà bá ní, ẹ tẹ̀ wọ́n sínú abala àríwísí ní abẹ́ fọ́nrán yìí. Ẹ jẹ́ kí a mọ ohun tó rú yín lójú nípa ètò ọ̀rọ̀ ayé, nípa ètò ọ̀rọ̀ ìgbàgbọ́ àti nípa àwọn tí Bíbélì sọ. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ìbéèrè àkọ́kọ́ tó wà níwájú mi báyìí ni pé kí ni Bíbélì sọ nípa ìgbàsókè àwọn àyànfẹ́ àti ìpọ́njú ọjọ́ ńlá? Kí ni Bíbélì sọ nípa ìgbàsókè àwọn àyànfẹ́ àti ìpọ́njú ọjọ́ ńlá? Ní Tẹsalóníkà kínní ní orí 4 láti ẹsẹ̀ 30 sí ẹsẹ̀ 18, ó ní ìwé mímọ́ ti sọ fún wa nípa ọ̀rọ̀ ìkólọsókè àwọn àyànfẹ́. Kí ni ìkólọsókè àwọn àyànfẹ́? Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ ológo kan, àmọ́jọ́ náà tí Olúwa ti yàn láàyò láti kó àwọn àyànfẹ́ rẹ̀ kúrò nínú ayé. Ohun méjì ni ó sì ṣẹlẹ̀ nínú ìgbàsókè gẹ́gẹ́ bí a ti kọ́ nínú Tẹsalóníkà kínní orí 4 ní ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 18, àti Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 51 sí ẹsẹ̀ 53. Ohun méjì ni ó ṣẹlẹ̀. Àwọn òkú tí wọ́n ti kú, yẹn ni pé àwọn ará wa tó ti sùn nínú Olúwa, àwọn òkú tó kú nínú Kristi. Èmi máa ń sọ pé Stefanu lẹni àkọ́kọ́ tí Bíbélì fi hàn wá, tá a kọ sílẹ̀ nínú Bíbélì, àmọ́ bóyá ẹlòmíràn wà tó kú sínú Kristi. Àjíǹde àwọn òkú nínú Kristi kì í ṣe àjíǹde gbogbo òkú. Ní ìgbàsókè àwọn àyànfẹ́, àwọn èèyàn mímọ́ ní májẹ̀mú láéláé ò ní jí dìde. Bẹ́ẹ̀ ni àwọn òkú tí wọ́n kú nínú Kristi, a ó jí wọn dìde. Àwa tí a wà láàyè, a ó pa wá lára dà. A ó gba ara òkè ọ̀run, a wà lọ pàdé Olúwa ní ọ̀run. Ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan. Kì í ṣe ìṣẹ́jú aago kan pé tí a bá ṣẹ́jú kálájú, ìní ó ṣẹlẹ̀ ní gbogbo ayé lẹ́ẹ̀kan náà. Ó lè jòrú ń bò mí, kó jẹ́ ọ̀sán ń bò mí, kó jẹ́ àárọ̀ ń bò mí, ṣùgbọ́n ọjọ́ kan ìní ó jẹ́. Ìṣẹ̀lẹ̀ yẹn ni ó sì ṣáájú ìpọ́njú ọjọ́ ńlá. Ibi tí àwa onígbàgbọ́ tí a ti ní ẹ̀kọ́ tí ó fẹ́ dàbí ẹni pé ó yàtọ̀ síra wọn, ó ní pé àwọn onígbàgbọ́ kan gbà wípé ìpọ́njú ọjọ́ ńlá ní ọ̀kọ̀ọ̀kọ̀ dé kí ìgbàsókè àyànfẹ́ ó tó ṣẹlẹ̀. Wọ́n rò wípé ńgbà tí Jésù sọ pé nínú ayé ẹ ó ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Tí èèyàn ò bá farabalẹ̀ wo Bíbélì, èèyàn lè máa sọ wípé ìjọ yóò ní ìrírí ìpọ́njú ọjọ́ ńlá. Irọ́. A ti kó ìjọ lọ sókè. Kódà ohun tó kàn nínú ètò ìràpadà Ọlọ́run báyìí ó ní kó lọ sókè àwọn àyànfẹ́. Kristi yóò dé sí ọ̀run kẹ́ni yìí, yóò kú ní ọ̀run kẹta. Lọ́wọ́lọ́wọ́ báyìí ní ọwọ́ ọ̀tún Ọlọ́run ní ọ̀run kẹta ni Kristi wà. Yóò wá sọ̀kalẹ̀, Olúwa yóò sọ̀kalẹ̀ láti ọ̀run kẹta wá sí ọ̀run kẹ́ni. Olórí áńgẹ́lì Máíkẹ́lì yóò fún ìpè. Àwọn òkú nínú Kristi yóò jíǹde. Àwa tá a wà láàyè á pa wá lára dà. Àwa àti wọn kò sí second batch, lẹ́ẹ̀kan ṣoṣo là á pàdé Olúwa. Lẹ́yìn ìgbà yẹn ni a ní àkókò ìpọ́njú nínú ayé. Àwọn aráyé ni ò kì í ṣàwọn ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run tí ó wà láyé ńgbà náà
ajẹ́polúwa rẹ̀ ìgbàgbọ́ dẹsẹ̀rú fún. Àwọn kan máa ń kọ́ ni pé tí o bá bá rapture lọ tó o bá rí kó lọ sókè pé má gbà mí aṣòdì sí Kristi. Sẹ́ẹ̀rì kò sí second batch, kò sí second batch. Ẹni bá ti ṣe ìgbàgbọ́ ní ìsìn tí gbàgbọ́ rẹ̀ kò jẹ́ kó lè gbọ́ ìpè, aláìgbàgbọ́ ni. Torí Jésù ń bọ̀ wá fún ìjọ tó mọ́ pé èmi ò wá ní gbà mí. Ìgbàgbọ́ tó gbà tí ò gbà ọ́ là lọ́jọ́ tí Jésù dé, kò sí ẹni tí aṣòdì sí Kristi yóò ṣe nínú ìjọba ẹgbẹ̀rún ọdún rẹ̀ àbí ìjọba ọdún méje rẹ̀ tí ò ní gbà mí aṣòdì sí Kristi. Ẹnìkan tó sọ pé ṣé n táwa ń sọ ni pé àwọn kan ò ní gbàlà. Ìwé mímọ́ jẹ́ kó yé wa pé àwọn kan wà tá ó gbàlà. A rí ní ìfihàn orí 7 ní ẹsẹ̀ 9 sísàlẹ̀, àfihàn yẹn hàn Jòhánù àpọ́stélì. Ṣùgbọ́n àwọn tí a ó gbàlà yìí kì í ṣe àpèsí lára àwa tá a gbà yẹn rere à ń fèdè fọ̀ tá a pera wa lọ́mọ Ọlọ́run. Ẹni bá ti bọ́ lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù kò ní bọ́ lọ́wọ́ rẹ, kò ní bọ́ lọ́wọ́ mi. Kò sí ìrètí kankan mọ́ f'Olúwa ẹ̀. Ó wà nínú ìwé mímọ́ pé ẹni yẹn nígbà tó o bá ti gba àánú ìgbàlà ní ìsìn, àwọn kan sọ pé wàá fi ẹ̀jẹ̀ rẹ ra ara rẹ padà. Kò sí ní tó jọ bẹ́ẹ̀. Kò síbi kankan nínú Bíbélì tí wọ́n ti sọ pé wàá fi ẹ̀jẹ̀ rẹ. Kò sí ẹ̀jẹ̀, kò sí ipá. Ẹgbẹ́ ẹ̀jẹ̀ èèyàn ní ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀. Jésù ti fi gbogbo, ó ti parí gbogbo ètùtù. Nígbà tí ó bá dé ìgbà ìpọ́njú ọjọ́ ńlá, àwọn oníwàásù ẹgbẹ̀rún ọ̀kẹ́ méjì ó lé ẹgbàájì 144,000 àti àwọn ẹlẹ́rìí méjì tá a kà nípa wọn nínú ìwé ìfihàn orí 11. Àwọn yẹn ló ní wàásù yẹn rere. Ẹni bá ń wàásù ní ìsìn tó ní pé tí pé ò lọ, tí pé ìdún tí ò lọ, tó wá lóun fẹ́ wàásù nígbà ìpọ́njú ọjọ́ ńlá, orí Olúwa ẹ̀ ti burú o. Bẹ́ẹ̀ ni o, kò gbọ́dọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́. Àkókò tiwa la wà yìí. Ìgbàgbọ́ wa bóyá ó mú ká sùn nínú Olúwa ni, a gbọ́dọ̀ ní ìrírí àjíǹde. Tàbá wà láyé ni tí pé báyìí dún, a gbọ́dọ̀ pa wá lára dà. Tá a bá ti rí wa pa lára dà, ó ti bọ́ nìyẹn. Jésù sọ fún ẹ pé mi ò mẹ́rí nìyẹn o. Kò wá lè kò lè wá sọ fún ẹ pé òun ò mẹ́rí lénìí kó wá lóun ò mẹ́ lọ́la. Kó wá lóun tún máa mẹ́ lọ́la. Irọ́. Ọlọ́run ìjó lọ wájú kì í jó lọ ẹ̀yìn o. Kì í jó lọ wájú kì í jó lọ ẹ̀yìn o. Bó ṣe rí nìyẹn. Odidi ẹ̀kọ́ ní ọ̀rọ̀ ìgbàsókè àti ìpọ́njú ọjọ́ ńlá. Tí Olúwa bá fi ààyè gbà mí, a ó ṣe àwọn ẹ̀kọ́ ní sẹ̀ǹtẹ̀lé tá a máa wo Bíbélì wẹ́lẹ́wẹ́lẹ́ lórí ẹ̀. Ṣùgbọ́n tí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé ìjọ aya Kristi ni, kò lè fa ààyè gbà kí ìjọ la ìpọ́njú ọjọ́ ńlá kọjá. Ìdí táwa sì fi sọ bẹ́ẹ̀ rí. Àwọ Ọlọ́run ní àtẹ̀yìnwá nínú ìwà rẹ̀ kó tó mú ìyọnu wá sórí àwọn èèyàn. Torí pé ìpọ́njú ọjọ́ ńlá ìdájọ́ Ọlọ́run ni. Pé ayé yóò ní aṣòdì sí Kristi. Ọlọ́run ní ó fún ayé ní aṣòdì sí Kristi nítorí pé wọ́n fún wọn ní Kristi ní ìsìn. Àwọn kan lọ́lọ́run òbí mẹ́nìkan òbí, àwọn kan ní Kristi èsè Mèsáyà, àwọn kan ní àwọn àwa fúnra Ọlọ́run nígbà ẹ̀mí rán Kristi sí ẹ̀gbá. Ẹnìkan wà gbére dìde yóò lóun ní Kristi ní gbogbo ayé ọ̀dẹ̀gbà. Àwọn tí ó wà ní gbà á jẹ́ àwọn àyànfẹ́ tí Ọlọ́run fẹ́ ṣàánú fún. Bóyá nígbà tí àwọn èèyàn ò láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ yẹn rere, àwọn á gbọ́ ọ̀rọ̀ yẹn rere ìjọba Ọlọ́run nígbà náà, wọ́n sì gbàgbọ́. Ọ̀pọ̀ ní Bíbélì sọ pé ní gbogbo ẹ̀yà àti èdè ni Ọlọ́run ti ní àwọn èèyàn tí wọ́n gbàgbọ́ nínú ìpọ́njú ọjọ́ ńlá. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbàsókè àwọn àyànfẹ́ fún ìjọ Kristi aya Kristi ni. Ṣé tá a bá ń sọ nípa àwọn èèyàn mímọ́, mẹ́ta làwọn èèyàn mímọ́ pín sínú Bíbélì. A ní àwọn èèyàn mímọ́ nínú májẹ̀mú láéláé. Ètò ní ọ̀tọ̀, ètò ọ̀tọ̀ lọ́lọ́run ní fún wọn, ọ̀tọ̀ làjíǹde wọn. Àwọn ẹgbẹ́ èèyàn mímọ́ kejì ní ìjọ Ọlọ́run. Ìjọ Ọlọ́run ò ní la ìpọ́njú kọjá nítorí pé ṣáájú kí kòmí tó dé ó ti mú Énọ́kù lọ. Àwọn èèyàn mímọ́ tinú ìpọ́njú ọjọ́ ńlá àwọn náà ṣàpẹrẹ ní ìgbé ayé inú à ń ṣàpẹrẹ. Ìyẹn rí ìbínú Ọlọ́run ṣùgbọ́n a pamọ́ sínú ayé. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn mímọ́ kan wà tí Ọlọ́run ó pamọ́
nínú ìpọ́njú yẹn, ṣùgbọ́n àwọn yẹn kì í ṣe ìjọ. Kó yé gbogbo àwọn ọmọ Ọlọ́run pé àwọn èèyàn mímọ́ nínú Bíbélì mẹ́ta la pín sí. Àwọn èèyàn mímọ́ nínú májẹ̀mú láéláé, àwọn èèyàn mímọ́ nínú Kristi Jésù, ìyẹn ni ìjọ Ọlọ́run. Àwọn èèyàn mímọ́ tí ìwàásù àwọn ọ̀kẹ́ méje ó lé ẹgbàajì àti ẹlẹ́rìí méjì tí ó bí ìgbàlà fún wọn, àwọn yẹn ni wọ́n kọ̀ tí wọn ò ní gba àmì asòdì sí Kristi. Bó ṣe rí nìyẹn. Kí ni Bíbélì wí lórí bíborí nígbà tá a bá wà ní ṣọ́ọ̀ṣì? Lórí ìborí, nínú ìwé Kọ́ríńtì kìíní orí 11 ni a ti ṣàlàyé lórí ọ̀rọ̀ bíborí. Olúwa sọ pé tí ọkùnrin kan bá wà tí ó bá borí rẹ̀ kò fi ọ̀wọ̀ fún Kristi. Tí obìnrin bá wà ó gbọ́dọ̀ borí láti bọ̀wọ̀ fún ọkọ rẹ̀, torí pé Kristi ni orí ọkùnrin, ọkùnrin ni orí obìnrin. Ṣé rí lórí ọ̀rọ̀ ìborí, ẹ jẹ́ kí gbogbo àwa tá a gbàgbọ́ kí a máa ní ọkàn láti máa wá ìjìnlẹ̀ Bíbélì. Ṣé rí ìborí tí wọ́n ń sọ? Mo ń bá yín sọ̀rọ̀ nísìnyí, mo dé fìlà. So túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ni mò ń dá tí mò ń dáhùn béèrè Bíbélì tí mo dé fìlà. Ṣé ní Bíbélì ń sọ ni pé tí ọkùnrin bá dé fìlà tó bá gbàdúrà àdúrà rẹ̀ ò ní gbà, tàbí tó bá wàásù wọ́n sọ pé sọkúsọ ní sọ, ní tí Bíbélì ń sọ kọ́ nìyẹn. Tàbí pé bí obìnrin wà ní ṣọ́ọ̀ṣì fún àwọn ọmọ Ọlọ́run ibi gbogbo nílé ọwọ́, kò sí tí ń jẹ́ ṣọ́ọ̀ṣì fún àwọn ọmọ Ọlọ́run, torí pé nínú wa gangan lọ́lọ́run ń gbé. Sẹ́rí bí gbọ̀ngàn ìpàdé pé tá a bá kójọ pọ̀ ní là ń pè ní ṣọ́ọ̀ṣì lónìí. Ní tí Jésù pè ní ṣọ́ọ̀ṣì kọ́ làwa ń pè ní ṣọ́ọ̀ṣì. Àwọn ọkàn tí wọ́n dàtún bí tí ẹ̀mí mímọ́ ń gbé ní wọn tó ń ṣàkóso àwọn níjọ. Nígbà tí irúfẹ́ àwọn èèyàn yẹn bá kóra jọ pọ̀ nínú ilé kan lábẹ́ igi, lábẹ́ àtíbàbà, tí wọ́n bá ti pé 2 mẹ́ta àti níjọ kan lójútáyé ní agbègbè, ìjọ Jésù ò ṣe é fojú rí. Ṣùgbọ́n tí wọ́n bá kóra wọn jọ, a lè fojú rí wọn nínú àgọ́ ara. Inú àgọ́ ara wa yìí ni Ọlọ́run ń gbé. Nínú ilé mi, ilé Ọlọ́run ni. Tí mo bá wà nú ọkọ̀ mi, ilé Ọlọ́run ni. Bí mo wà nú ọkọ̀ ọlọ́kọ̀, ilé Ọlọ́run. Ibi gbogbo tí mo bá lọ, ibẹ̀ ilé Ọlọ́run ni. Ṣé ó ti yé wa? Bíbélì ò sọ pé tí n bá dé fìlà mi ò lè gbàdúrà. Ṣùgbọ́n àṣà àwa Kristẹni ni wípé tí a bá kóra jọ pọ̀, ọkùnrin yóò sí fìlà, obìnrin yóò fi nǹkan borí. Ṣùgbọ́n ìwé mímọ́ yẹn náà tún wá ṣàlàyé ẹ̀ pé kí obìnrin bá tiẹ̀ ti wá ní irun fún ìbòrí, ó ti tán. Kì í wá ṣe pé ká wá máa jà lórí pé ọmọbìnrin wọ ṣọ́ọ̀ṣì kò borí. Tó bá jẹ́ pé tí wọ́n gbà ní ṣọ́ọ̀ṣì tí ẹ bó ṣe yé wọn nìyẹn, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ. Kọ́ bá wá síkáàfù fún ọ kó fi borí. Tó bá jẹ́ pé ó dé fìlà náà ni kó sí fìlà rẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ. Kọ́ gbọ́n tí wọ́n bá sọ. Ọmọ Ọlọ́run yìí la gidi, wọ́n ìfagídí sáyé, àìsí ìfagídí ṣe ìgbàgbọ́. Ṣùgbọ́n ká bá wa sọ ní bó ti rí. Ṣé rí tí ìwé mímọ́ yẹn sọ ọkọjà agbárí wa kọ́ ni wọ́n ń sọ. Kristi ní orí, kì í ṣagbárí. Kristi ní alákòóso ọkùnrin. Tọ́bọ́lúwa bá ní kọ́ mọ́ borí ẹ̀, kì í ṣe fìlà náà ní kọ́ mọ́ dé. Ní tí Olúwa ń sọ ni pé ní tí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Ọlọ́run, tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá, tẹ́lómi ó dàgbà tí ó lè wú lórí yóò wọ ṣọ́ọ̀bù bá. Bí mo ṣe wọ̀ yìí kò ní dé fìlà. Ẹ̀ ń bàṣà ti ṣe wá jẹ ni. Ìmúra yín ò pé. Kò dìgbà tẹ́ ẹ bá tó lòṣìṣẹ́ ìjọba tí wọ́n sọ fún yín pé jọ́ tẹ́ ẹ bá ti wọ nìkẹ́ irọ́ ẹ gbọ́dọ̀ màṣà. Nígbà Jésù náà wá kọ̀ wá aṣọ ọ̀run, aṣọ táwọn èèyàn rẹ̀ ń wọ̀ lọ́wọ́. Àwọn náà máa dé tọ̀ bá àwọn náà bá wọn dé. Bẹ́ẹ̀ ni. Agbárí kọ́nà ní ká máa bò. Kristi orí mi, alákòóso ayé mi, mo gbọ́dọ̀ jẹ́ kí gbogbo èèyàn orí. Mo dé fìlà mi ò dé fìlà. Ní tí Bíbélì ń sọ nìyẹn. Olúwa wa ń sọ fún obìnrin wípé ọkọ rẹ̀ lórí tiẹ̀ ní alákòóso ayé ẹ̀. Olúwa sọ pé ó gbọ́dọ̀ bò. Ìyẹn ni pé
ó gbọ́dọ̀ dáàbò bo ọkọ tó fẹ́, kì í ṣe pé kó gbé gèlè. Ó sì dá kóbìnrin yóò dé gèlè, ó sì dá tó bá múra, èèyàn máa ń múra gẹ́gẹ́ bí àṣà àti ìlú àti ìṣe bí wọ́n ti ń ṣe ní ìlú tó bá wà ní. Mo rò pé ó ti yé wa bẹ́ẹ̀ pé kóbìnrin má borí, ẹ̀yin tẹ́ ẹ má múra kankan lórí ẹ̀. Bóbìnrin ní ìmúra obìnrin inú yín tó jẹ́ pé tó bá ń lọ balùwẹ̀ yín máa borí o. Ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé dandan sá gbọ́dọ̀ fún síkáàfù méjì ni, gbọ́dọ̀ sún wọn, gbọ́dọ̀ dé fìlà ní wákàtí 24 irọ́ àṣejù ló ń ṣe yín. Torí ẹ̀yin náà tẹ́ ẹ bá gbóúnjẹ kalẹ̀ tẹ́ ẹ fẹ́ yà sí mọ́, ibà pọ̀ yín lẹ́tì sọ òkèlè sẹ́ni ẹ ti gbàdúrà láì borí, àdúrà yín sì gbà, àdúrà yín gbà. Áńgẹ́lì kankan ò sì kàn yín ní kò, ẹ yé halẹ̀ máwọn èèyàn mọ́. Kò sí áńgẹ́lì kankan tí ọkẹ́ nìkan kò, torí pé obìnrin wọ ṣọ́ọ̀ṣì kò borí, nítorí áńgẹ́lì ní káńgẹ́lì mọ́ bá kàn kò. Ẹ̀yin ẹlẹ́sìn lẹ sọ bẹ́ẹ̀, ẹ̀mí ẹ̀sìn ló sọ yẹn nù yín, bíbélì ò sọ bẹ́ẹ̀. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Kí ni bíbélì sọ lórí níní owó? Yẹn ni pé bó ni Ọlọ́run sì fẹ́ ká ní owó. Ṣé ẹ rí iṣẹ́ náà là á ṣe tá a fi lówó? Iṣẹ́ la gbọ́dọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni, ẹ wá jẹ́ kí n jẹ́ kó yé yín. Iṣẹ́ tí Ọlọ́run bá yàn láàyò fún ni, kò sí bá ti lè ṣe tá a ní lówó lọ́wọ́. Ṣé ẹ rí tí ẹ bá ń ṣiṣẹ́ tó wà níbàámu pẹ̀lú àbùdá yín, tàbí ẹ̀ ń ṣòwò tó ní í ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ti rí, pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, owó wà fún yín. Kí ló máa ń mú owó wá? Tí n bá lè yanjú ìṣòro kan tẹ́nìkan ò ní. Àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, àwọn kan máa ń sọ fún yín pé iṣẹ́ ìránṣẹ́ yín máa ń fìyà jẹ èèyàn. Wọ́n á tẹ̀ gbà pé ẹni bá ń ṣiṣẹ́ Olúwa kò ní iṣẹ́ lọ́wọ́. Kò rí bẹ́ẹ̀. Iṣẹ́ tọ́lọ́lá ni a pe àwa sí, tí àwa ń ṣe. Àì sì gbégbá bára nídìí iṣẹ́ Olúwa. Àwọn tó yẹ òye ni wọ́n máa ń fi owó títọrọ àti bíbèrè dààmú ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́. Kò sí ọba ayé kan tí ń gbàyàn ṣiṣẹ́ tí kì í mójútó òṣìṣẹ́. Ọba ayé tí ọba gbani ṣiṣẹ́ tí ò bá mójútó òṣìṣẹ́, ibi ló ń ṣe. Ọlọ́run gan kọ́ anú bíbélì, ẹni wọ́n bá gbà ṣiṣẹ́, ẹni bá gbà ṣiṣẹ́, ó gbọ́dọ̀ sanwó ọ̀yà ẹ̀. Tí ó bá sanwó ọ̀yà ẹ̀, ó ti dẹ́ṣẹ̀, ó ti dáràn Ọlọ́run. Ọlọ́run ọ̀run yẹn wá lè wá pé àwa ṣiṣẹ́ ìránṣẹ́. Lójú èèyàn lè dàbẹ́ ń pàwọ̀ òṣìṣẹ́ tàbí pàà níṣẹ́, ṣùgbọ́n ẹni tó pè wá, ó ń bọ̀ wá, ó ń tọ́jú wa. Tí mò ń jẹ́ kó yé yín rẹ̀, tó bá jẹ́ wípé mo ní ìpè mi yẹn gbọ́dọ̀ yanjú ìṣòro ẹ̀dá. Tó bá yanjú ìṣòro ẹ̀dá, owó ó wà fún mi. Mi ò nílò láti béèrè, mi ò nílò láti tọrọ, mi ò nílò láti yọ ẹnikẹ́ni lẹ́nu. Jésù gan sọ, ó ní ọ̀yà alágbàṣe ọ̀tọ̀ sí. Tá a bá ń sọ̀rọ̀ pé mò ń ṣiṣẹ́, ẹlòmíràn ni mo wáṣẹ́ máṣẹ́, wo nú pé ìṣòro wo ló ń bẹ láyìíká rẹ tó lè yanjú ẹ̀. Bí wọ́n bá gbà ẹ́ ṣiṣẹ́, ìwọ náà lè gbára ẹ̀ ṣiṣẹ́. Ìyẹn ni pé wà àyíká ẹ̀, wà àdúgbò tó ń gbé, òlù tó wà, wo agbègbè tó wà, kí ló lè ṣe tó wá fi wá fún ẹ. Ọlọ́run èrò jọ̀wọ́ fún yàn. Àwa tá a máa ń lọ ṣọ́ọ̀ṣì, tá a máa ń gbàdúrà, Olúwa fún mi lówó. Ọlọ́run àdúrà kọ́ ló máa ń mówó wá. Iṣẹ́ lèèyàn ó ṣe. Èmi ò sọ pé ẹsẹ̀ wà nù ká béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ Ọlọ́run o. A nílò ìrànlọ́wọ́ o. Ọlọ́run náà ló lówó o. Wúrà àti fàdákà Ọlọ́run ló ní o. Ọ̀nà tí wàá máa ń gbà fún yàn oníkéèyàn ó ṣiṣẹ́. Ìwé mímọ́ sọ pé ṣé ẹ wá rí ọkùnrin ọ̀hún tí ó jẹ́ aláìṣèmẹ́lẹ́ àti aláìṣèmí nínú iṣẹ́ tó yàn láàyò. Ó ní kò ní dúnwájú èèyàn lásán. Ìtumọ̀ ni pé yóò lówó lọ́wọ́, yóò lè dúnwájú ọba. Ẹ̀yin àyànfẹ́, iṣẹ́ lẹ máa ṣe. Iṣẹ́ tẹ́ ẹ bá wá ń ṣe yẹn, ẹ gbà pé iṣẹ́ tọ́lọ́run yàn fún mi rè, kẹ́ ẹ sì dúró díẹ̀. Ó ṣeé ṣe kẹ́ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ẹ má rówó tabua. Kò sí ìbáàjẹ́ nínú ẹ̀ṣẹ̀, ìbáàjẹ́ nínú ara, kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe nínú ayé yìí
tí ó bẹ̀rẹ̀ yìí. Bẹ́ẹ̀ Ọlọ́run yìí ṣe ti ẹ̀ bẹ́ẹ̀. Ìlànà ìṣẹ̀dá ni pé ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá tẹra mọ́ tó ń ṣe yẹn, owó ńlá yóò dé ńbẹ̀. Wàá kan ibú owó, wàá níláárí, wàá dẹni tí wọ́n máa sọ pé ọba òkè bẹ́gi ọlá fún ẹ. Ṣùgbọ́n kì í ṣe sí ọjọ́ kan, wẹ́rẹ́wẹ́rẹ́ lolúwa rẹ̀ ó ṣe é. Bó ṣe rí nìyẹn. Kí ni Bíbélì sọ, ẹ̀yin àyànfẹ́, lórí ọ̀rọ̀ ìkọ̀sílẹ̀? Kí ni Bíbélì sọ? Nínú Málákì orí 2 ní ẹsẹ̀ 16, Olúwa sọ pé òun kórìíra ìkọ̀sílẹ̀. Ní Mátíù orí 19, wọ́n béèrè lọ́wọ́ Jésù pé ṣó yẹ kí èèyàn máa kọ ìyàwó ẹ̀ lẹ̀? Jésù ní pé àwọn yẹn ní pé Mósè sọ fún wa pé tó bá le jù ó, wọ́n ní kí a kọ ìyàwó ẹni sílẹ̀ o, ká sì fún níwèé ìkọ̀sílẹ̀ o. Jésù wá sọ fún wọn pé ní àtètèkọ́ṣe kò rí bẹ́ẹ̀. Ìyẹn ni pé Ọlọ́run ò nínú dídùn sí ìkọ̀sílẹ̀. Mo dẹ̀ fẹ́ kó yé yín o. Ẹ̀fọ́ ò tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ Jésù, ó ní àtètèkọ́ṣe kò rí bẹ́ẹ̀. Ó nítorí pé ohunkóhun tí Ọlọ́run bá so pọ̀, kí ẹnikẹ́ni kó má ṣe yà wọ́n. Ṣé ẹ rí ẹsẹ̀ Bíbélì yìí? A máa ń dàrú. Jésù ò bá wọn tú lórí ọ̀rọ̀ kí ló dé tí Mósè fi sọ pé kán fìwé ìkọ̀sílẹ̀ ẹ̀lẹ̀. Kò bá wọn tú. Ó dá wa padà sí ẹsẹ̀ àárọ̀, sí àtètèkọ́ṣe, pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò wọ́. Nígbà tí ó ń lọ tó sún síwájú ló dàrú. Nígbà tí ọ̀rọ̀ sì di wípé Mósè ò ní nísinmi, Olúwa yìí náà ló fún Mósè bẹ́ẹ̀ ni pé sọ báyìí fún wọn, sọ báyìí fún wọn. Gbogbo àwọn nǹkan tí Mósè ṣe, Olúwa ló bá Mósè sọ. Ẹ tún wá wo ní Kọ́ríńtì kínní, nítorí Jésù sọ fáwọn ọmọ yẹn pé ọ̀pọ̀ nǹkan mo fẹ́ sọ fún yín o tẹ́ ẹ lè gbà ní ìsìn. Ní Kọ́ríńtì kínní orí 7, Paul náà ń sọ ní àti ẹsẹ̀ bíi 7 sísàlẹ̀ àti 30. Ó ń sọ ń bẹ̀ wípé tí arákùnrin kan bá ní aya tí ó gbàgbọ́, ó ní tí aláìgbàgbọ́ yẹn bá wù ú láti máa bá gbé, ó ní kán máa gbé pọ̀ lálàáfíà. Tí arábìnrin kan bá ní ọkọ tí ó gbàgbọ́, tí ó bá ti wá aláìgbàgbọ́ láti bá gbé, ó ní kán máa bára wọn lọ pé ta ló mọ̀. Ó ṣeé ṣe kó jẹ́ kírú dàpọ̀ bẹ́ẹ̀ káwọn ọmọ wọn kí wọ́n ó ṣe ẹ farabalẹ̀ o. Olúwa ò sọ nínú Pọ́ọ̀lù wípé kí ọmọ Ọlọ́run fẹ́ aláìgbàgbọ́ o. Olúwa ò sọ lẹ́nu Pọ́ọ̀lù, ṣùgbọ́n ohun tó ń sọ ni pé bóyá kí àwọn méjèèjì tó ní Kristi wọ́n ti fẹ́ra wọn, tàbí wọ́n kàn rí pé aláìgbàgbọ́ ni ẹni yìí. Tó bá ti wá aláìgbàgbọ́ ní kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ, ó ní ṣùgbọ́n táláìgbàgbọ́ bá lóun ò ṣe mọ́, ó ní Olúwa rẹ̀ kò sínú dè. Ṣé rí àwa èèyàn ni a máa ń mú ọ̀rọ̀ kankan. Èmi fẹ́ jẹ́ kó yé yín lórí ọ̀rọ̀ ìkọ̀sílẹ̀. Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀, ṣùgbọ́n òótọ́ tó dájú tá a gbọ́dọ̀ sọ fún yín pé Ọlọ́run gan fúnra rẹ̀ mọ̀ pé ìkọ̀sílẹ̀ ó máa wà. Bẹ́ẹ̀ ni, kò nínú dídùn sí, kò mọ̀ nǹkan kan pa ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ mọ̀ pé ìkọ̀sílẹ̀ ó máa wà. Kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀? Nígbà tá láìgbàgbọ́ ní ìgbéyàwó àdàlù, ìgbéyàwó àìrọ́gbọ́, kò sí gbà tí wọ́n bá forí ti débì kan, orí ọ̀tá ẹnìkan yóò lóhun ò ṣe mọ́. Ìyẹn tí mo wá fẹ́ jẹ́ kó yé yín ni pé èèyàn wá kọ ọkọ tàbí kọ aya sílẹ̀, ìdájọ́ yẹn ò sí lọ́wọ́ èèyàn. Ó ń bẹ láàrin àwọn tó ṣẹlẹ̀ àtọlọ́run tó ní wọ́n. Kí n tún wá parí ẹ̀ sí báyìí pé kó yé ẹ̀yin ọmọ Ọlọ́run pé Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀ ni, kò kórìíra àwọn tá a kọ sílẹ̀, kò sì kórìíra ẹni tó kọni sílẹ̀. Ọlọ́run gan wa ló wá mọ̀ ta ló kọni sílẹ̀, torí gbà míì wà ẹni tí ẹ rò pé wọ́n kọ sílẹ̀, òun gan ló kọni sílẹ̀. Ṣùgbọ́n tí mò ń jẹ́ kó yé yín ni pé ká má wàá sọ pé ohun tọ́lọ́run bá ti so pọ̀. Ìbéèrè tó yẹ ká bèèrè wa ni, ṣé Ọlọ́run ló so ìkookò pọ̀ mọ́ àgùntàn? Ṣé Ọlọ́run ló ṣàṣìṣe yẹn? Ṣé Ọlọ́run ló so
ọkùnrin tó fẹ́ gbẹ̀mí obìnrin yìí sọ́lọ́ náà ló so pọ̀ tẹ́ ní pé kó máa forí tì í torí pé Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀ ẹ̀mí rẹ̀ ọba sì wàá ṣòfò tó bá kú lójijì náà ọ̀run ní lọ. Ẹ má fẹ̀mí ṣòfò mọ́ ẹ̀yin ẹlẹ́sìn adarí àtàsíwájú ẹlẹ́sìn bọ́rọ̀ gbéyàwó ti rí Ọlọ́run nìkan ni ẹlẹ́rìí olóòótọ́ láàrin tọkọtìyàwó. Bẹ́ẹ̀ ni àwọn tọkọtìyàwó yìí náà rí tí wọ́n bá máa sòótọ́ ọkàn wọn fún àwọn tí wọ́n bá gbọ́ wọn ní àtúnṣe ló fi lè ṣeé ṣe láàrin wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí wọ́n béèrè níwájú mi pé kí ni Bíbélì sọ nípa ìkọ̀sílẹ̀? Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀. Ṣùgbọ́n bí àwọn èèyàn ti jẹ́ àtonírúurú àwọn nítòkì sínú ọ̀rọ̀ wa, ẹ̀mí mímọ́ tó ń tàn án síwájú nínú Kọ́ríńtì wípé tí ọkùnrin kan bá lọ tàbí tóbìnrin kan bá lọ, ọkùnrin tàbí obìnrin tí wọ́n fi lẹ̀ kò sínú ìdè yóò fẹ́yàwó ni. Ìyẹn ni pé tóbìnrin bá kọni, obìnrin míì wà lọ́dọ̀ Ọlọ́run nínú Olúwa tí ó fẹ́. Bọ́kùnrin bá dẹ̀ kọni, ọkùnrin míì wà nínú Olúwa tí ọkùnrin yóò fẹ́. Tí ẹ bá wá tún ní ìbéèrè lórí ọ̀rọ̀ ìkọ̀sílẹ̀ yìí, á tún ṣàlàyé ẹ̀ tó bá tún yá. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ìbéèrè míì, kí ni Bíbélì sọ nípa kí àwọn èèyàn máa fi owó ìdíyelé iṣẹ́ ìránṣẹ́ wa nínú iṣẹ́ ìhìn rere? Ṣó yẹ kí ìránṣẹ́ Ọlọ́run máa sọ wí kó máa ṣe ajé kó gbà? Ẹ fẹ́ kí n wá ṣọ́ọ̀ṣì kí n wá wàásù 3 million lẹ́ fún mi, káwọn náà wá náà bàbá wa ìṣàánú wa nítorí Ọlọ́run àṣẹṣẹ ń bẹ lọ́ọ̀ ni ẹ má gba 3 million lọ́wọ́ wa, ẹ gba 1 million lọ́wọ́ wa. Ṣé ọ̀dà pólísì Ọlọ́run máa ṣiṣẹ́ ìránṣẹ́ ajé kó gbà? Ààrí níkà nínú Bíbélì, nínú májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun, kò sí oníṣẹ́ Ọlọ́run kan tí máa ń fi owó ìdíyelé lé ẹ̀bùn ẹ̀. Ẹ̀bùn ni Ọlọ́run fi ìránṣẹ́ Ọlọ́run sí fún ìjọ. Ìbáà jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nínú orin, ìbáà jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nínú iṣẹ́ ìránṣẹ́ orí ìtàgé tàbí ìránṣẹ́ Ọlọ́run nínú iṣẹ́ ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Mẹ́ta táwọn oníṣẹ́ Ọlọ́run pín sí nìyẹn. Àwọn tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ orin, àwọn tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ dírámà, ìyẹn ni ìran orí ìtàgé, àtàwọn tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ní kọ́ni tí wọ́n ń wàásù. Ìbátan á jẹ́ pé ká tún fi kún àwọn tó níṣẹ́ ìránṣẹ́ àdúrà tàbí èyíkéyìí tó bá jẹ́ iṣẹ́ Olúwa. Tí n bá sọ pé Ọlọ́run ló pè mí, ẹni tó pè mí ni màá kọjú sí. Ọlọ́run ni máa sanwó ọ̀yà oníṣẹ́ Ọlọ́run. Kò yẹ kí oníṣẹ́ Ọlọ́run kankan kó máa sọ wípé ajé kó gbà nínú iṣẹ́ Olúwa. Ìwà bàjẹ́ ni. Olúwa rẹ̀ ti di kọ̀ owó, Olúwa rẹ̀ ti dẹrú owó. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ojú kòkòrò owó ló ti dọ̀gá wọn. Wọn ò ṣẹ́gun ojú kòkòrò ni. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì, wọn ò fi Ọlọ́run tó pè wọ́n ṣe ìgbẹ́kẹ̀lé. Ká wá sọ ká yan àwọn tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ orin. Àwọn yẹn lè béèrè owó. Kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀? Tí mo fẹ́ ṣègbéyàwó fọ́mọ mi, mo wá pé ọmọ Ọlọ́run tí kọrin kó wá kọrin ń bẹ̀. Òun ló wá kó gbogbo ohun èlò orin tí ó lò wá gbogbo ẹ̀, kò sì bọ́fẹ̀ dé. Tọ́mọ Ọlọ́run ẹ̀ ń bá sọ fún mi pé alàgbà Okunola ẹ mọ̀ ní wá kọrin bí ìgbéyàwó ọmọ yín, ẹ sanwó báyìí, ẹ sanwó yẹn. Olúwa rẹ̀ ò ṣáájú kó gbà, kò ṣáàjì mi o. Owó irinṣẹ́ tó fẹ́ lò ń lọ gbà o. Ó wá yé mi pé àwọn olórin kan wà tí pé wọ́n ti ẹ̀ ní wá ṣọ́ọ̀ṣì yín gan pẹ̀lú máikrófóònù tara wọn, ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀. Síbẹ̀ náà wọ́n sọ pé iye báyìí lẹ́san. Àwọn yẹn ẹ jẹ́ fi wọ́n lẹ̀ fọ́lọ́run o. Àwọn náà mọ tí wọ́n bá débẹ̀ o. Àwọn náà sì mọ ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ o. Lọ́dọ̀ àwọn olórin nìyẹn o. Ìkan tèmi mọ̀ tí olórin fi lè sọ wípé iye báyìí ni òun ó gbà ó ní pé tó bá jẹ́ pé òun ló kó equipment wá tó sọ báyìí tó bá sì wá jẹ́ wípé wọ́n sọ pé ibi iṣẹ́ táwọn ń ṣe yìí lọ́lọ́run fi oúnjẹ àwọn sí, pé bàbá béèrè lọ́wọ́ ọjọ́ ó ṣeé ṣe pé wọ́n mọ̀ kọ̀tọ́ ká wọ́n mọ̀ tọ́tọ́ kan fáwọn lẹ́bùn kọ̀tọ́.
àwọn àtọlọ́run ni ọmọ yẹn. Èmi ò lè sọ pé wọ́n dẹ́ṣẹ̀ o, mi ò sì lọ sọ pé wọ́n ṣe lòdì o. Àwọn ni wọ́n mọ ntọ́ bá wọn débẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìfihàn ìwé mímọ́, gbogbo iṣẹ́ kíṣẹ́ tí Ọlọ́run bá rán ikọ̀ rẹ̀, Ọlọ́run nìkan ó gbọ́dọ̀ gbójú sókè sí fún ìrànlọ́wọ́ àti fún ìtọ́jú ayé ẹ̀. Lórúkọ Jésù yóò dára fún wa. Ìbéèrè mìíràn, kí ni Bíbélì sọ nípa kí àwọn pásítọ̀ kó máa ní ọkọ̀ òfurufú? Sọ yẹ kí oníṣẹ́ Ọlọ́run kó máa ní bàálù? Bẹ́ẹ̀ ni, bí ó ti jẹ́ òtítọ́, ṣé rí àwa èèyàn ní nǹkan báwọn yìí bá ń jọ lójú. Ẹ mú wá síbí, ẹ lọ wo àwọn tó ń lo bàálù nínú ayé. Àwọn ọmọ kan wà, orin lásán ni wọ́n ń kọ. Mo sì sọ pé orin lásán. Kò sí oore tó orin wọn ń ṣe fún ọmọ èèyàn ju ìdìbàjẹ́ àti àwọn nǹkan mìíràn lọ. Wọ́n lo bàálù o. Àwọn míì bọ́ọ̀lù ni wọ́n ń gbá, wọ́n sì rí tajé ṣe ń bẹ̀, wọ́n ń gun bàálù o. Àwọn kan iṣẹ́ okòwò ni wọ́n ń ṣe tí wọ́n sì gun bàálù o. Kò sẹ́ni tó bá wọn rojọ́ o. Pásítọ̀ ló dàbí ẹni pé ó dáràn lọ́wọ́ ẹ̀yin èèyàn. Èmo ni pásítọ̀ ti fẹ́ rí owó bàálù. Ẹ̀yin tẹ́ ẹ bá máa ń ronú bẹ́ẹ̀, ẹ dá Ọlọ́run mọ̀ ni. Bẹ́ẹ̀ ni, ẹ mọ Ọlọ́run. Tẹ́ ẹ bá mọ Ọlọ́run lólùpèsè, ṣé ẹ rí Ọlọ́run táwa ń sìn kì í ṣe aláìní. Ṣùgbọ́n àwọn kan wà, Ọlọ́run olòṣì ni wọ́n ń sìn o. Ọlọ́run tí wọ́n gan lè ra alùpùpù fún wọn o, débi tí ó ra bàálù fún wọn o. Ọlọ́run tí wọ́n kò lè kọ́lé fún wọn, kódà tó wọ́n bá yálé gbé, wọ́n mọ̀ jẹ́ owó lé ni o. Oríṣiríṣi lọ́lọ́run lọ́dún kálukú o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá dá Ọlọ́run òtítọ́ mọ̀, ẹni tó lè ṣe ju bí a ti ń béèrè àti ju bí a ti lérò lọ. Tí ẹ bá mọ Ọlọ́run tó sọ pé ẹ tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run àtòdodo rẹ̀, èyí tó kù lára èyí tó kù ní bàálù wa. Tí Ọlọ́run bá rí pé ikọ̀ òun kan nílò bàálù, yóò fún o. Ó rò pé ní tẹ́ ẹ bá béèrè ni pé àwọn tí ń ra bàálù yìí, ṣé ìjọba orílẹ̀-èdè rí wọn pé wọ́n ń lu jìbìtì àbọ̀n rí owó bìrìbìrì lọ́wọ́ wọn? Tí ó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ àṣẹnu lákìbò lórí ọ̀rọ̀ pé sọ yẹ kí pásítọ̀ máa lo bàálù. Sọ yẹ kí pásítọ̀ máa, tí pásítọ̀ bá jẹ́ pé pásítọ̀ bá lè kọ́lé, tẹ́ ẹ mọ̀ pé ó yẹ kí pásítọ̀ kọ́lé, tẹ́ ẹ sì gbàgbé pásítọ̀ lè lo mọ́tò. Ọlọ́run tó lè kọ́lé fún pásítọ̀, tó sì lè ra mọ́tò fún pásítọ̀, ó lè ra bàálù fún tí wọ́n bá nílò rẹ̀, ó lè ra ọkọ̀ ojú omi fún wa gan tí wọ́n bá nílò rẹ̀. Bó ṣe rí nìyẹn. Ìránṣẹ́ Ọlọ́run lè lo bàálù. Èmi gan tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀, tásìkò rẹ̀ bá tó, tọ́lọ́run bá rí pé mo nílò bàálù, yóò mú wá. Tó bá sì mú wá, àá lò. Ọlọ́run ní máa ń ṣìwé ire kan èèyàn. Ntọ́lọ́run bá ṣe fún èèyàn ni. Ntọ́lọ́run ọba ṣe bí èèyàn fẹ́ sáré ẹ̀, olúwa rẹ̀ ó sáré ẹ̀ yóò sì kú. Bẹ́ẹ̀ ni, èèyàn ò kí ń lé. Ìjọba Ọlọ́run Jésù ní á wá. Ìtókù ló lóun fi kún. Tó bá jẹ́ bàálù ló kù, yóò fi kún. Tó bá wá fi kún fún wa, ẹ̀yin tẹ́ èyí sọmọ Ọlọ́run. Àbẹ́yìn tẹ́ jọmọ Ọlọ́run gan, àbẹ́yìn tẹ́ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run pé irọ́ ni, jìbìtì ni wọ́n lò, agbára òkùnkùn ni wọ́n lò. Kò rí bẹ́ẹ̀, ẹ má sọ̀rọ̀ òdì mọ́. Ẹ̀yin ni kẹ́ ẹ dọ́lọ́run mọ̀. Ẹ̀yin ni ẹ kúrò ní abúlé òṣì, kẹ́ ẹ wọ inú Ọlọ́run tó ń gbé nínú ìlú tó jẹ́ pé kìkìdá ìta rẹ̀ wúrà ni. Ẹ kúrò lábúlé òṣì, ẹ wọnú Ọlọ́run tí ń gbé nínú ògo, tí gbàgede ilé rẹ̀, títí ilé, ìta ilé rẹ̀, ìta ọ̀run ni ó kì í ṣe gbàgede ní ilé rẹ̀, ìta ọ̀run wúrà ni, kìkìdá wúrà ni. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ìbéèrè tí ó tún kàn tó sì jẹ́ ètò parí nínú abala ètò lónìí, ó ní pé kí ni Bíbélì sọ nípa níní bàbá nípa tẹ̀mí tàbí atọ́nisọ́nà? Kí ni Bíbélì sọ nípa níní bàbá nípa tẹ̀mí tàbí atọ́nisọ́nà? Bẹ́ẹ̀ ni, ṣé ẹ rí kọ̀sẹ́ńtọ́ dáyé wà? Gbogbo wa tá a wà nú ayé yìí ni a ní bàbá. Àwọn bàbá wa wọ́n sì ṣe wá débi tẹ́rù ti bà wọ́n, tí ò ti bà wá. Bẹ́ẹ̀ ni, bàbá ọmọ máa ń sin ọmọ ni, á sìn débi tẹ́rù ti ní bà ọmọ yẹn. Ẹ jẹ́ kó yé yín pé nínú ayé yìí, ẹnìkan ṣoṣo tó fẹ́ kọ́ tayọ òun ni bàbá tó bí ẹ.
ènìyàn ẹlẹgbẹ́ rẹ ó lè fẹ́ràn rẹ wọn kò ní fẹ́ kó ju òun lọ. Bẹ́ẹ̀ ni àwọn tẹ́ jọjọ́ mọ̀ ìyá gangan ó lè fẹ́ràn rẹ ṣùgbọ́n kò ní fẹ́ kó ju òun lọ. Bàbá rẹ nìkan, bàbá tó bí ẹ nìkan tí kì í bá so lórí burúkú, bàbá gidi, gbogbo bàbá ní máa fẹ́ kọ́ ọmọ òun tayọ òun. Bẹ́ẹ̀ ni bó ṣe wá rí bẹ́ẹ̀ nínú ìṣẹ̀dá bẹ́ẹ̀ náà ló rí nípa tẹ̀mí. Gbogbo ọmọ Ọlọ́run pátápátá ni Ọlọ́run máa ń fún ní bàbá tí wọ́n bá fẹ́ ni o. Àwọn kan sọ kò sí táwọn fẹ́ fi bàbá ṣe, Ọlọ́run ni bàbá wọn, kò sí jà ń bẹ́ o. Ní ìsopọ̀ Ọlọ́run ọba wọn jà ṣùgbọ́n nínú ayé ìyá wọn ìyá kan jẹ wọ́n. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn ní ọlá àbàtà ni odò fi sàn, ọlá bàbá ni mo máa yan. Ẹ máa wò tọ́mọ bá máa yan láyé tí ó sì rí yan ní gbòòrò ayé, bàbá rẹ̀ ni ó ṣàtìlẹ́yìn fún. Níbi tí bàbá èèyàn máa ń ṣìyàn dé tí èèyàn fi máa ń mókè o. Ó ti wá rí nípa tẹ̀mí náà nìyẹn. Paul Àpọ́stélì wa ń sọ fún àwọn ìjọ Kọ́ríńtì pé ẹ lè ní àwọn ẹgbẹgbàrún olùkọ́ ṣùgbọ́n ẹ ní bàbá tọ́pọ̀, èmi nìkan yìí ni bàbá yín. Bàbá nínú ẹ̀mí ni máa ń rọbí lórí ẹni, àwọn olùkọ́ ò kì í ṣe é. Bẹ́ẹ̀ ni àwọn olùkọ́ ò kì í ṣe é. Ṣé ẹ tún wá rí bàbá tẹ̀mí tó yàtọ̀ sí atọ́ni? Ṣé rí àwọn akọ́nimọ̀ọ́gbà tàbí akọ́nimọ̀ọ́ṣe là ń pè ní mẹ́ńtọ̀? Ó ṣeé ṣe kí akọ́nimọ̀ọ́gbà rẹ kó má jẹ́ bàbá rẹ nípa tẹ̀mí. Ó sì ṣeé ṣe kí bàbá nípa tẹ̀mí kó tó jẹ́ ní tí ó máa kọ́ ẹ máa ṣe nínú ìrìn àjò ayé ẹ. Ìyẹn ni pé tí ìpè àti ìyàn tó ní tó bá wà ní ìbámu pẹ̀lú ìpè àti ìyàn tí bàbá nípa ti ẹ̀mí ní, bàbá yẹn náà ni yóò máa jẹ́ bàbá nípa tẹ̀mí fẹ́, òun náà ni ó sì máa jẹ́ akọ́nimọ̀ọ́ṣe. Mọ́tò bá jẹ́ dókítà tí bàbá rẹ̀ nípa tẹ̀mí tó jẹ́ oníṣẹ́ Ọlọ́run, kò sí bí oníṣẹ́ Ọlọ́run ṣe fẹ́ tọ́ ẹ sọ́nà nínú iṣẹ́ ìṣègùn. Nínú iṣẹ́ ìṣègùn ò nílò àtọ́nisọ́nà. Bẹ́ẹ̀ ni ibi tí ó wà nìyẹn. Tó bá wá jẹ́ pé ní ọ̀dọ̀ àwọn kan ní tá à ń pè ní bàbá tẹ̀mí yìí náà ni wọ́n ń pè ní àtọ́nisọ́nà, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ. Nǹkan kan tí mo fọkàn fẹ́ jẹ́ kó yé yín ni pé gbogbo àwọn ọmọ Ọlọ́run la nílò bàbá nínú ẹ̀mí, la nílò àtọ́nisọ́nà tàbí la nílò asọ́nídìọ́mẹ̀yìn. Gbogbo wa sẹ́rí kì í kàn sí pé mò ń lọ pàdé ìsọ́nídìọ́mẹ̀yìn tàbí mò ń lọ ṣọ́ọ̀ṣì ní tàǹsọ ẹ̀kọ́ já, mò ń lọ ṣọ́ọ̀ṣì, mò ń lọ pàdé ìsọ́nídìọ́mẹ̀yìn. Àní gbọ́dọ̀ ní ẹnìkan tí wà tí ó jọ máa ṣàṣepọ̀, ẹni tí wàá lè fi inú ẹ hàn, ẹni tí wàá lè fi òwò ayé ẹ hàn, ẹni tí wàá lè sọ àṣeyọrí ẹ fún, ẹni tí wàá lè sọ ìkùnà rẹ fún, ẹni tó jẹ́ pé yóò tiẹ̀ ti rí ọjọ́ ìṣílógo rẹ ṣáájú kí ìṣòlógo rẹ ó tó dé. Ó nílò ẹni ẹ. Mọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń lọ pàdé kíláàsì ìsọnídọ́mẹ̀yìn tí ẹ̀ sínú àjọṣepọ̀ ìsọnídọ́mẹ̀yìn. Àwọn kan tẹ̀ láwọn wà nínú àjọṣepọ̀ ìsọnídọ́mẹ̀yìn tó yẹ pé òkèrè agbókèrè níyì ni asọnídọ́mẹ̀yìn ń tan ọmọẹ̀yìn náà ń tan asọnídọ́mẹ̀yìn. Ọlọ́run gbà wá ń bẹ. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ibi ni a fi àdàgbà ètò yìí rọ̀ sí ní òní, kì í dùn kọ́ pọ̀. Ṣókí náà ni ọbẹ̀ oge. Ẹ má gbàgbé wípé a ó pàdé ní ọjọ́ mẹ́jọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ṣùgbọ́n kó tó dìgbà yẹn, àwọn ìbéèrè mìíràn tó bá tún súyọ nínú ẹ̀mí yín, tí ó súyọ nínú ọkàn yín tàbí àwọn ìbéèrè mìíràn tí ẹ ní, mo fẹ́ kí ẹ kọ wọ́n bóyá lédè Gẹ̀ẹ́sì tàbí ní èdè Yorùbá síbi abala àríwísí ní abẹ́ fọ́nrán yìí. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, láyọ̀ la ó pàdé. Nígbà tí a ó bá tún pàdé, àtẹ̀rín àtọ̀yàyà ni kò sì tó dìgbà náà, ààbò àti ìpamọ́ Ọlọ́run yóò dájú lórí mi àtẹ̀yìn. Ó dàbọ̀.